فارحموني برحمتك العظيمة أم الأقارب ووسع له جدسا بعوني ورأفتي ولا تتركنا وكهرنا الأقارب وكي من جميع شر يوسف أميجي مع الآل والأحباب ثم الربائبا لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو صفية الحمد لله رب فموتك ليس ينفعنا غزالي أطال الله عمرك يا غزالي أطال الله عمرك يا غزالي. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. يا فايا سلامنا ولا اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. إلهي عبدك العاشي أتاك مكيلا بالذنوب وقد دعاك وإن تغفر فأنت لذاك أهل وإن تترد فما نرجو سواك وإن تترد فما ندعو سواك. Alhamdulillah. Ọba wo ni yagi rahmatullahi alayhi. Táwa náà jẹ́ juz'un min ajza'i. Rahimahullah. Wọ́n ní gbogbo wa ká bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Atọrọ kí Ọlọ́run fún aṣíwájú ẹ̀dá Annabi wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọba wo ni yagi ìtànà torí wọn dá púpọ̀ torí pé oríire ni tó já sí pé orí wọn ni Ọlọ́run fi kó gbogbo àyíjọba yìí. Ọlọ́run má ṣàbá wa ṣàlékún òkè wọn. Amina. Níjọ́ tí wọ́n ń kéwú náà lọ́dọ̀ àwọn aláàjí àgbà. Rahmatullahi alayhima. Tí wọ́n ń ké lọ́dọ̀ bàbá wa nílé alómọ́tà. Rahimahullah. Àníyàn rí ni wọ́n fi ké. Allah. Mo sì sọ lóde kan tí mo lọ nítòsí ọjọ́ yìí. Mo ní mo lọ sóde kan. Mo pàdé Shewa Mashood Bunyamin Al-Kunti. Adamallahu hayata. Bàtà wọn wá ń sọ̀rọ̀. Tí wọ́n ń àdírẹ́sì bàbá oníyẹgí bọ́lọ̀ ti ṣe wọ́n. Lára àwa tá a jẹ́ kan nínú àwọn àjíṣáwò wọn. Naam.
bàbá Kunti wá sọ pé àfà lórílẹ̀ pàápàá jùlọ nílẹ̀ Yorùbá yìí tí ò ní àwọ̀ kankan pẹ̀lú àfà míì free mọ̀ríkàsí ni o àdàbí ni o zùmọ̀rá ni o gbogbo Allah. tí ẹ̀ wò lè jẹ́ ni o bàbá oníyẹ̀gì. azika salami alalmudiri oniyagi adúpẹ́ bí odò ké wa mọ́. man khulquhu wa hayatu alqur'anu man khulquhu wa hayatu alqur'anu. ìkan nínú àwọn ẹlẹ́kọ̀ọ́ Na'am. àfọ̀ní túfà Louis. ó ní wàá máa rábù àtìlá àmà àtìlá àfàrùtàwà. وما رب أتلا أما أتلا فايتيا كالك اقتضى الكائن زمان. gbogbo kálukú ẹni àníyàn rẹ̀ bá ti dọ̀tí kó lọ tún àníyàn rẹ̀ ṣe o. wá sínú. kọ́ ké bí bàbá oníyẹ̀gì ti ké tiwọn. wọn ò ké ní tìtorí pé mo fẹ́ ká yí ó mà mí torí rẹ̀ yá. kánrin nínú àfáà lé ní nínú ọmọ kéwú lé ní ló wà nílé kéwú tó já sí pé rétí sàǹsà náà ni pé star yìí náà ni star yìí náà ni star yìí náà ni bóyá star tí ó kó bá ọ tó fi wọ náà Ọlọ́run. a máa lòlòkulò. wọ́n máa rọ́bù àtìlá. وما رب أتلا أما أتلا فايتيا. bàbá oníyẹ̀gì ó sì ké torí ara wọn lè kan. mo fẹ́ káwọn èèyàn ó là káwọn èèyàn ó là káwọn èèyàn ó là. ẹ̀rí bá ti là tó ni. alhamdulillah. mélòó wà làwọn ta jòkó lè. nínú iṣẹ́ bàbá. nínú àwọn product bàbá oníyẹ̀gì. mélòó làwọn ta jòkó lè yìí nínú ọmọ 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 ọmọ. alhamdulillah. tí bàbá oníyẹ̀gì bí kalẹ̀. Allah. lillahi al-baqa. ọlọ́run gangan olóòní ìṣẹ́kù. ṣùgbọ́n máa fi sí ẹ̀sà fáwọn ẹni rẹ̀. àwọn náà ṣẹ́kù títí dijọ́ tá yìí ò ní sí mọ́. Allah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. ẹ bá kéwù náà. bismillahir rahmanir rahim. mo kí bàbá wa president general. hafidhahullahu wa ra'ah. ẹ kú wájú bàbá kódà lánàá ọ̀rọ̀ yín àmọ́ sọlọ náà bẹ́ẹ̀ni. ẹ̀yin gangan náà ló níyẹ̀gì. Allah. láwọn ọjọ́ tá n ò tiẹ̀ tí mà á tí mà pàwọ́ déyà yìí láwọn ọjọ́ tá a ti mà bẹ̀. lẹ́yìn tí ń jó níyangí. kò sẹ́bí oníyẹ̀gì tí ò da yín mà. bẹ́ẹ̀ni. wọ́n lè máa béèrè irú àwa yìí ń sìn pé ta lẹ́nu yẹn náà. àwa náà tún lè máa béèrè pé ẹ dákun mi ò mọ alájà yìí mi ò mọ dádì yìí tí yín kọ́ ń lè wà bó níyẹ̀gì. ẹ̀rí inú ẹ̀rí ta. ẹ sì kọsẹ̀ títí lóde olónìí. Allah. bí nǹkan bàbá oníyẹ̀gì ti dáa tó sẹ́kù yìí ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà. Àmín ya Allah. kí wọ́n mú bàbá oníyẹ̀gì. hafidhahullahu wa ra'ah. tí bàbá oníyẹ̀gì gbà pé ìmáàmù mi náà ni. ìmáàmù wa nù. lójú ayé wọn lẹ́yìn wọn náà ìmáàmù oníyẹ̀gì náà ni. Allah. ó kọ́ tó ju ó kọ́ lọ. afa wa lẹ́ ṣe ẹ̀kọ́ wa ń ké púpọ̀ ẹ̀ ṣàbòsí fún wa ẹ̀ ṣe jàmbá wa. alhamdulillah. ọlọ́run wá sẹ́yìn náà lẹ́sàn. àwọn gbàǹgbà àwọn jàǹkàn nínú àwọn ara yín nínú àwọn ọmọ yín wọ́n déèyàn. Allah. ọlọ́run ní kí wọ́n máa dára lójú ayé. alhamdulillah. ọlọ́run mọ́sá jẹ́ pọ̀ o. a'udhu billahi minash shaitanir rajim. akramakumullah. bismillahir rahmanir rahim. bàbá wa Jibril Salahuddin. adamallahu hayata sheikh. àríléyànká. orúkọ tuntun. tẹ́nìkan ò lè sọ pé ilé oníyẹ̀gì kọ́ ni wọ́n ti bí yín. bẹ́ẹ̀ni.
tí màmá wa wí ṣé kí n wí. ẹ dákun ẹ wí. wọ́n ní báwọn bí ilé pọn mi kalẹ̀ nílọrin wọ́n ní gbogbo mi àwọn ni wọ́n rọ̀ wẹ̀ tán yẹyẹ. Allah. wọ́n ní dòní olóòní wa ti tún wà lọ́rin náà ni. ọ̀wá ní pọ̀ mí. ó kí bàbá wa Sheikh Allah. Yakub Agboola. hafidhahullahu wa ra'ah. táàrẹ́ kan tó pọ̀ kọ́ lára àwọn àfa wa níjòkó yìí. Allah. wọ́n buwó jáde kódà tẹ́ ẹ bá náwó tẹ́ ẹ bá wí lásán gan ẹ̀kọ́ lẹ kọ́ gbogbo àwọn ọmọ yìí. ẹ ganpa ní ganpa pèsè bí bàbá mi ló kọ́ wọn kéwú. àbí fẹ́ kórè ṣe bàbá. èyí náà tó wá dúró pé títí wọn ló padà ran àwa yìí. Allah. ìkàn wo náà ni pé ṣé wàá fàwé lé náà sáàrin ni wàá dé fáwọn náà lówó yìí. ẹ bá fà wá. ẹ wá ní bàbá wa Jibril Salahu di àfa mi. Allah. tí mo gbọ́dọ̀ wọn tí mo kéwú lábẹ́ wọn. Allah. àfa wa Sheikh wa Yakub Agboola àfa mi. Allah. tí mo gbọ́dọ̀ wọn tí mo kéwú lọ́dọ̀ wọn. A'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi minash shaitanir rajim. ẹ ti ga tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ ká yí ó mọ̀ àwọn náà sì nífẹ̀ẹ́ sọ. wọ́n máa rántí inú ilé wọn ò nífẹ̀ẹ́ wí wọ́n ní ṣé bá wá ké lọ́dọ̀ àwa náà. wọ́n ti mọ̀ gbogbo ẹ̀ pátápátá àyọlù ní. Bismillahir rahmanir rahim. ṣùgbọ́n àmọ́ pé kò tàbùkù yìí kò kéré yìí. kí wọ́n bá bàbá tó bí yóò wá lè kọ́ yín kéwú lọ́dọ̀ wọn jọ́nà lọ́hùn. wọ́n fi ní jáde lọ bó ṣe pé wọ́n má wọn náà jáde lọ ni afá làwọn tí wọ́n bí àwọn náà. ọmọ tẹ bílẹ̀ ni ọlọ́mọ mọ́sà sí lọ́mọ àdùnnú o. Àmín. bàbá wa ṣígínní. Adama Allah hayata Sheikh. Muhammadul Mubarak. World best. bẹ́ẹ̀ ni yín lóòótọ́. tẹ̀pọ́n kọ́. Wallahi. gbogbo ọ̀ràn àwọn tí àwọn oníkéwú àtàwọn tí wọ́n rí ilé ọlọ́run ọba wọ̀ ni wọ́n mọ̀ pé àfáà lẹ̀ ṣe. Allah. wọ́n máa fà ní ilé àwọn àfáà gidi lẹ̀ ti jáde. ó kọ yín tàn gan o. Wallahi. oríngì gan oríngì bẹ́ẹ̀ lè káàkiri ni. Allah. ẹ ní dẹni àná. Àmín. orin káàkiri ni ó kọ yẹn sọ̀rọ̀ sókè. ó dé lọrin ó dé àwọn bòdì. Allahu akbar. ṣégeni. àmì ẹ wá gbà pé gbogbo ẹ̀ náà oníyanjú náà. Alhamdulillah. àfa wa kí ó gbè mí. Bàbá wa kí ó gbè mí. ẹ kú wájú o. Góga. bá a tẹ́ ń ké máa ọmọ yìí lẹ́ẹ̀kan wọn ò tètè dá nǹkan mọ́ ni. Kò yé wọn. àwọn ṣẹ̀ṣẹ̀ dé. Lámì ẹ fún àmú. náà ọmọ kí ó. kullun yunadi. Kullun yunadi abi wannasu fi haraji. fi farahin. Wannasu fi farahin. ẹ dàkú gbẹ̀yìn àwọn. Illa allati mufayukhi fil asha kamada. gbogbo ẹ̀yin ìyá mi oníyanjú. Na'am. Adama Allah hayatahun. ó kí yín o ẹ kú oríire ọjọ́ èní o. Na'am. ẹ kú gbígbàdúà ẹ kú nájà dùnú. Allah. ọjà tí bàbá oníyanjú dálẹ̀. ọlọ́run ní jílé náà ọlọ́run ní jó daworo láéláé. Àmín. kullun yunadi. Kullun yunadi abi wannasu fi farahin. Illa al-yatimu fayukhfi fil hasha kamada. in ra'aytum yatiman wo òkú àwọn pòfẹ́sọ̀ gan máa mú pépà dá. Fa in ra'aytum yatiman kabbilu kama. yuqabbilu al-abu. يكبر الأب في أعيادنا ولدا. يكبر الأب في أعيادنا ولدا. afawa Murtada afawa Yasalam. Na'am. afawa Alfulani afawa Lukman Oríyọmí mo kí gbogbo wa lápapọ̀. a kú ọjà dùnú yìí ilé afawa yìí dùn tọ́ọ̀bà. Alhamdulillah. ilé afawa yìí dáa. ọlọ́run ṣerú orí bẹ́ẹ̀ sínú ilé ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. báwo ní yanjú tọ́lọ́ wa sóore fún lẹ́yìn àwọn gẹ́gẹ́ ní forí yìí ní fi ń kí pé kullun yunadi. Kullun yunadi abi wannasu fi farahin. kí pé ẹ kú orí
oríire ni o, congratulations. Congratulations. ẹ mọ̀ kú oríire o. Naam. àwọn tí wọ́n mọ kéwú juru yín lọ ń tẹ́ fi lé wa lẹ́nu ni. Naam. táwọn náà ń bẹ lọ́rùú eléyìí tọ́lọ̀ wò ṣe fún jantirẹrẹ ni. Allah. àwọn tí wọ́n ti lówó tí wọ́n ti ní ọlá tí wọ́n ti rìn lágbàmí ayé juru yín lọ tọ́lọ̀ wò ṣe rú eléyìí fún jantirẹrẹ ni. Allah. bàbá bí ẹ̀yin ẹ kú nínú ọmọ tí wọ́n tún máa rí tí wọ́n tún máa sọ pé só bí mi. Alhamdulillah. ẹ̀yin náà wá ń bì ní number 1 number 2 ẹni number bẹ́ẹ̀. 3 number 4 tá ń sọ fún ọ tá ń sọ fún ọ kú lóyún náà dí. ينادي أبي والناس في فرح إلا اليتيم فيخفي في الهشاك مدى. ọ̀rọ̀ gbogbo ẹ̀yin akẹgbẹ́ mi ẹ ti gbọ́ orin yẹyẹ náà kò lóyún náà di àbí kálukú ní ń pè pé my daddy bàbá mi ní my báyìí. father. والناس في فرح. ṣe bẹ́ẹ̀ fún yẹn ni tí ń rí bàbá pè inú rẹ̀ máa wá dùn inú ọmọ yìí yóò ti dùn bọ́lọ̀ ń bá sọ ọ́ dàgbà tán ọlọ́run kó dà á lágbà. Amina. ṣùgbọ́n ta lẹ nínú rí odùn láyé. إلا اليتيم فيخفي في عشاك مدى. إلا اليتيم فيخفي في عشاك مدى. àfọmọ òrukàn àfàwọn akọ́lá ṣe wá sí fún gbogbo bímọ ni kó gbọ́. ẹ̀yin kọjá ẹni tẹ́nu tí wàá máa sọ fún pé ṣe báyìí. ẹ ti gbọ́ gbogbo ẹ̀yẹ. ṣùgbọ́n gbogbo bímọ rántí àwọn tí ò bí o. gbogbo ọjọ́ tí wọn náà bá ra wọn mọ òrukàn ẹ ṣe bí yẹn ti ṣe fún wọn. gbogbo àwọn náà káwọn náà lọ sí bàbá wọn lásìkò tí wọ́n lọ sí ẹ̀ tí wọ́n rí mọ̀. Allah. kò wọ́n kí ìyàwó kú bá wọn lójú káwọn mọ̀ níyà mà illa al-yatima. إلا اليتيم فيخفي في الهشاك مدى. إلا اليتيم فيخفي في الهشاك مدى. níbi ọ̀rọ̀ àníyàn dáadáa tí mo mẹ́nu bà nípa àfáà àbá oníyanjú. Naam. àbá oníyanjú ò níjà pẹ̀lẹ́ nìkankan. Wallahi. gbẹ̀yìn àfáà wa lẹ jòkólẹ̀ yìí o àfáà wa Murtala. Akramakumullahu al-karim. bàbá wa láti kókà. Adamallahu hayatakum. gbẹ̀yìn àlùfáà wa bàbá wa Kéwúyẹmí. Ẹ má bínú. bàbá wa Khalifa. Adamallahu hayata. olúwa kẹ́mi àwọn tí wọ́n sọ ti wá dire àwọn tí wọ́n kọ́ wa ń kéwù ni. Allah. Jẹ̀ríìrù. Naam. وإن رأيتم يتيما قبلوه كما يقبل الأب في أعيادنا ولدا. يقبل الأب في أعيادنا ولدا. ṣé àmọ́ pé Jẹ̀ríìr. Naam. àtòun àti Farazdak. orí oníjà làwọn méjèèjì. àwọn dàbí Paso àti Saheed Òṣùpá ni. bẹ́ẹ̀ni Farazdak ló wá kọ́kọ́ kú wàbàdà Jẹ̀ríìrù yabki. ẹ mà gbogbo ọjọ́ ayé wọn èébú náà máa fi búra wọn. bí yorùbá rẹ ni téèyàn ń bú mọ́ ìbànújẹ́ kan náà tún ni. bí barista àti kọ́létì àbá wa. Farazdak wá kú. Jẹ̀ríìrù wa sunkún. àwọn ìjọ rẹ̀ wá ń sọ fún pé ya Jẹ̀ríìr ìrẹ Jẹ̀ríìr kí ló dé àtàbùkì ala rajulin ta'ju'u. ọmọ sunkún lórí arákùnrin kan tó yá sí pé gbogbo ìgbà ló máa bù. ẹ ti ṣe álbọ̀mù fúnra yín jìnnà. wáyà ajúkà èébú lẹ́jọ́ máa búra yín gbogbo ìgbà. Allah. illa al-yatima. إلا اليتيم فيخفي في العشاء مدى. ìtàn sọ fún wa pé àwọn méjèèjì. Naam. wọ́n lò dídí 40 ọjọ́ ni wọ́n fi ṣe irú sẹ́yìn. ogójì ọdún 40 years. na fi ń búra wọn. wọ́n fi ń ṣe different album. láì níṣẹ́. ẹ̀yin àfa ẹ dákun ẹ má dà àwọn eléré. Allah. bàbá wo níyanjú àwọn kì í búyàn. Allah. bàbá wo níyanjú àwọn kì í dìtẹ̀ èèyàn. Allah. káwá wo bí ilé wọn ti rí. àlùbáríkà eléyìí níta ó ju báwa ti ń wo yìí lọ. Allah.
ó wá sunkún náà ayé wa ń rẹ̀ dákẹ́ ayé wa ń rẹ̀ dákẹ́ ayé wa ń rẹ̀ dákẹ́ wá ní da'uni tọ̀. ó lẹ́yìn èèyàn ó ní ẹ̀dá kò fi mí lẹ̀ ó ní má tabara rajulan watanataha kabshani ó ní àwọn èèyàn méjì wọn ò ní máa fẹsẹ̀ wọn sẹ̀ wọn ò ní máa wọ̀yá àjà wọn ò sì ní sọ àgbò méjì kalẹ̀ kí yìí ó máa kàn yìí kí tọ̀hún náà máa kan tọ̀hún ni ó ní wàá máa ta ahaduhuma káwá rí i pé ìkànnú àgbò yẹn ìkan wá kú mbẹ̀ àbí kánú àwọn èèyàn méjèèjì yẹn máa ta ahaduhuma ìkan wá kú mọ́ àwọn méjèèjì ó ní illa watabi'ahu al-akhar. Allahu akbar. kò sí ìkankan tó kù tí ó ṣẹlẹ̀ tó kọjá pé ìkejì náà ṣetán tí ó lọ́nà. Allahu akbar. ó mọ̀ sọ̀rọ̀ yìí ó dàbí ọ̀rọ̀ kọ́rọ̀ létí ẹlòmíì wàláì ìtàn padà sọ fún wa pé mata Jarir náà padà kú bí 40 yawm. Allah 40 days. ba'da wafati al-Farazdak. Allah. lẹ́nu bí 40 days tí Farazdak kú ó náà padà kú ni. Allah. tani náà nínú ọmọ tó ti mẹ́yà yìí tó sọ pé lágbájá òun àtàfọ́ àwọn akọ́dà àwọn ò gbà tara wọn ẹnu gbólóńgbó ti rọra mọ́ ni ta lẹni náà. Allah. gbogbo tí jẹ́ ìran Markazi pátápátá ọ̀rẹ́ àfáwà ni wọ́n ṣe tí èsì tàbù sí. Alhamdulillah. gbogbo tí jẹ́ ìran àdàbí àkọ́dà kí yóò máa tẹ àfáwà alẹ́bẹ̀lẹ̀ báyìí àbáwo níyẹgí kọ́ ọ máa jí wọn ilé ìkànnà ọ̀rẹ́ àfáwà ni wọ́n ṣe. Allah. gbogbo tí jẹ́ ìran Sùmùrà tí ò má bò sí dání rárá ọ̀rẹ́ àfáwà ni wọ́n ṣe. Allah. níyàn bá wá sí bẹ́ẹ̀ kí ní ṣẹlẹ̀ pẹ̀lú yàn alibakọ ìyàn ní tán ni. Allahu akbar. jẹ́ káyà ẹ̀yọ̀ kan yẹn kí n ju microphone ọ̀lẹ̀ ká ṣàdúrà. Allah. Am kuntum shuhada. ṣùwádà àní àpá. Am kuntum shuhada. ọ̀rọ̀ anábì Yakubu ni o. Idh hadara Yaqub al-mautu. Idh qala li banihi ma ta'buduna min ba'di. Àkàlí oníyanjú iṣẹ́ tí bàbá tí wọ́n bí yín àfa àwa tí wọ́n ṣe ló jẹ́ ìṣẹ́kù. Ẹ bá ń da náírà bíi pépà lẹ́nìí. Àwọn àfa àwa ni wọ́n ṣiṣẹ́ bẹ́ẹ̀ kalẹ̀. Allah. Pé owó tó bá kù tí rí Ọlọ́run tó máa fún mi máa bá ń fa àwọn ọmọ mi bí ìbá sí mọ̀. Allah. Ẹni títí dọjọ́ kú ni bàbá. Àmín. Ta'buduna min ba'di. La ta'buduna min ba'di. Qalu na'budu ilaka Wọ́n náà máa gbọ́. wa ilaha abaika Ibrahima wa Ismaila wa Ishaqa Ilahan wahidan wa nahnu lahu muslimun. Bá lè tètè yá ni o. Na'am. Àyà náà bá dáàrin kan, Kùránì bá dáàrin kan, wọ́n ní ma ta'buduna min ba'di. Na'am. Wọ́n là Nábì Yakub. Alayhi salatu wa salam. A bá ṣe kíni. Na'am. Bí ìbá wí ikú yìí o, mo lè sọ pé bẹ́ẹ̀ ti kọ́ wa nù. Na'am. Bó bá wá di ìwíkú yìí ni ó wà sọ pé èmi ò kọ́ báyìí. Ọlọ́mọjà wí tí ò dá. Ma ta'buduna min ba'di. Ma ta'buduna min ba'di. Nábì Yakub wá ń sọ fáwọn ọmọ rẹ̀. Na'am. Pé ọjọ́ náà ń yábọ̀ báyìí o. Ó ti wà ala sariril maut. Ikú ti dé. Na'am. Ọlọ́run sì ti fi mọ̀ pé àsàrà ìlú ń bọ̀ wá fíṣítì rẹ̀ láìpẹ́ yìí o. Ló wá kó gbogbo àwọn ọmọ rẹ̀ jọ pé ẹ̀yin ọmọ mi ma ta'buduna min ba'di kí ni mo rí bójú mi ti rí yìí dà. Bẹ́ẹ̀ni. Ma ta'buduna min ba'di bí ìbá sí mọ́kìlẹ̀ máa ṣe. Allah. Qalu na'budu ilaka. Tọ́pìkì wá sí òní torí ìwọ tó wá já mi bí kọ́dà kò mú tọ́pìkì alibakọ́. Ìṣẹ́kù. Al-adibu yatakallam. Alibakọ́. Na'am. Ìṣẹ́kù ni ma ta'buduna min ba'di kí lẹ́ máa ṣe lẹ́yìn mi bí ìbá sí mọ́. Ma ta'buduna
من بعدي. ṣùgbọ́n lápá àwọn ọmọ tó kọ́ ni àwọn ọmọ tó fi hàn ni. ń la fi mà ẹ wo bàbá ṣe gini jọ wọn bá sọ̀rọ̀ bàbá wa Jibril Salahudeen gbogbo àwọn àlùfáà wa. èyí tó mọ wàhálà náà ni pé n ta jogún lọ́dọ̀ Alhaji àgbà wọn ni bisimilahi rahman rahim mi ò mọ nǹkan kan tí ó wí nígbà tó bá fi wíyùn délẹ̀ yóò sì máa wá ìyáàmù wọn ní kí n ṣe tẹ̀lé kékeré. Allah. atabuduna min ba'di. atabuduna min ba'di. bàbá tí ń jáde àbíyá wọn náà má jì nǹkan kó gbé ọkú láyé agbẹ̀rin ni bó bá yẹlẹ gbé ọkú mẹ́tọ̀ sọ lárúbáwó sí. ọkàn dáàrin ọ̀rọ̀ bọ́ síbi tí ò dáa ní. Allah. èyí táwọn fílẹ̀ ni wọ́n ní òfin tìrẹ mọ̀ pé Allahumma salli ọba ṣe bismillah ìtàn Allahumma salli mẹ́ta ọ ti ṣàdúrà fún wọn níbi Allahumma salli mẹ́tẹ̀ẹ̀ta tó ọtí ọ ti béèrè liamu gẹ́gẹ́ fúnra rẹ̀. pé wọ́n láwọn ìyíjẹ irú wí ni wọ́n padà rí wí náà ní mọ̀. ma tabuduna min ba'di. àwọn ọmọ tó fi hàn ní tí wọ́n sì gbọ́. Na'am. ẹ dákun àfáà wa fi hàn wá o. gbogbo àwọn ọmọ kí o bàbá oníyan gítà ń bẹ́ ń kalẹ̀. àti gbogbo ẹ̀yin àfáà wa tẹ́ ẹ rí i dámọ̀ pé àbò oníyan gí ọ̀rẹ́ àfáà yẹn ṣe. wọ́n ta'buduna min ba'di ọ́ tí wọ́n fi hàn wá ń gẹ́gẹ́ ni pé àwọn ọmọ náà wá ń dàn lójú ẹsẹ̀ pé qalu na'budu ilahaka. qalu na'budu ilahaka. ọmọ tí yẹn bá tọ́ ní òwì bẹ́ẹ̀. ẹ gbọ́ alibakọ́ ń bẹ látara pé kí yóò tọ́ ọmọ rẹ̀. bàbá fẹ́ sẹ́kù. bọ́ọ̀ bá tọ́ wọn ọ́ tán yẹn. yẹn yóò tán nínú lẹ́yìn. àbáwo ni yẹn gí wàláì ìmọ̀ òun náà ni wọ́n dúró tì ẹ̀sìn ọlọ́run òun náà ni wọ́n dúró tì àníyàn dáadáa tí wọ́n rí nǹkan kan tó fẹ́ dìde lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí kó mọ̀ kún lọ́wọ́. ọtún wa bá wa jà àdúgbò yìí. ìtàn gbé bẹ́ẹ̀ jantirẹrẹ bẹ́ẹ̀ ni jantirẹrẹ ṣebí níta níbí báyìí bàbá wa Maulana Sheikh Musa Yahya Agboola. adamallahu ayatahu. ni wọ́n ti ń sọ̀rọ̀ àfa wa Sheikh Abdulgani Salahudeen. adamallahu ayatahu. pé ayé bẹ́ẹ̀ ni àfa wa sàn. action. wọ́n ní nígbà tó níbi tó ń dalẹ̀ kéwúlẹ̀ sínú lẹ́gbẹ̀ẹ́ bàbá oníyan bó bá ti pé bẹ́ẹ̀ ni bó bá ti pa àfa mi ni ní sọ fún ọ pé ọwọ́ àbò mi lè bá lè dà sí. alágbàkọ ni wọ́n kó àmọ́ bá lẹ́gbẹ̀ẹ́ oníyan kí n bẹ̀ ni kò sí nǹkan rẹ lọ yóò wù ló sì dàgbà. Allah. ẹ dákun làwọn fi gbàgbọ́ wàlí yí ọlọ́run gidi gangan làáfà wa. ilé kí ọ̀hún sì dàgbà. wọ́n tábùdú náà ní bàdí nàkùn kí sáré tu dé. tábùdú min ba'di. ẹ̀gbọ́n àwọn ọmọ yín o gbogbo ẹ̀yin tẹ́ nílé kéwú tẹ́ ní èsè nǹkan ẹ yọ sàká àwọn ọmọ kọ̀ọ̀kan bíi méjì bíi mẹ́ta ẹ lọ yọ sílé kéwú. káwọn yòókù lọ skul. rọpọlọpọ ẹ do ní fàárí lé ní. àwọn ọmọ yín ó ti lọ ilé ìwé yìí náà ni. wọ́n bá tún darí láago mẹ́rin kó tún gba special teacher wọ́n tún bàbá yí ara rẹ jẹ́. na'budu ilahaka ẹ fọlọ́run mọ́ wọn o. wa ilaha abayika Ibrahima Ismaila wa Ishaqa ilahan wahida wa nahnu lahu muslimun. Allah. dákun ọlọ́run. Allah. ọmọ táwọn afa wa bí. Allah. tí wọ́n ti sọ lóko táwọn bàbá àlùbáríkà tí wọ́n tún fi gbé jáde wọ́n bá wa gbé jáde. ọmọ ìdùnnú ni ọjọ́ ọmọ náà jẹ́ o. Amina. ọlá àwọn afa wa bàbá wa Bọ́lá Kalẹ́ oníyanjú. adamallahu ayatahu. bímbímbímbímbímbímbí níta àti nínú ilé ẹ lẹ́yìn wallahi alazim. Allah. a ọmọ rẹ lóòótọ́ yẹ kó pọ́n àfa rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn yóò tí ì tó ẹ̀ pọ́n. àbá adébí ẹ̀ pọ́n báyìí. Allah. májọ ọmọ náà kú májà yẹ yóò dàrú. Amina. wọ́n tún fẹ́ tẹ àbọ̀ oníyanjú bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bàbá àgbẹ̀ ní ẹgbẹ́ lọ́wọ́ 500 naira kó bá tó wà dúrà. Bàbá àgbẹ̀ àgbẹ̀ sọ̀rọ̀ àwọ̀. Wọ́n náà tí wọ́n náà bá ní nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillahi rabbil alamin. Àwọn náà tẹ̀lé wọn lọ́wọ́ 500 naira bákan náà. Alhamdulillahi. Wọ́n náà bá ní nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run wí fọ́nà mo fẹ́ báyìí. Ìyá wa gbọ́ olówó rà. Àwọn náà tẹ̀lé bàbá àgbẹ̀ oníyanjú rẹ̀. Ar-Rahmanir Rahim. Ọlọ́dà kò tẹ̀lé mọ́ rí gbogbo tí mo fẹ́ lọ́dọ̀ ọmọ àgbà wọ́n lè 500 naira. Malaka yawmiddin. Àmín. Àwọn ọmọ ìgbà tí kò ní ẹbí. Wọ́n ní 500 naira. Wọ́n bá jẹ́ àdá àbáàdọ̀. Al-Mudarris al-Awwal. Bàbá àgbà Sheikh Qasali At-Tijani. Wọ́n lè wá dá àbá àgbà Al-Mudarris al-Awwal náà ni wọ́n tẹ̀lé mi dìrù.
الله صراط المستقيم. wọ́n náà lè fi bèrè kan níwájú Ọlọ́run kọ́ lóun sì máa ṣe fún ọ. Ọlọ́run tó ti lè fẹ́. صراط المستقيم. wọ́n ló bá tó máa ti gbé lọ́dà tó máa ṣe mo ti fẹ́ nìyẹn. صراط الذين أنعمت عليهم. Allahu akbar. wọ́n ní ọlá àdàbí. àwọn táwọn àjọ kéwì. àwọn àjọ kéwì. ولا الضالين. Àmín. Ẹ̀rọ kò ní ká ṣe ámínà kó kilẹ̀ dáadáa. Amina Sheikh Albani. Oníṣẹ́jú bíi mẹ́wàá ńlẹ̀. tí ó pọ̀ mọ́. Parapara insha Allah. mọ́nà tọ́lá wà yìí. Bàbá wa Ra'isul Mudarrisin. Adamallahu hayatahu. Tí màá náà pọ̀ púpọ̀. tẹ́kọ̀ wá borí rẹ̀. Tẹ́kọ̀ wá borí rẹ̀. alhamdulillah. Ọlọ́dàkùn dékárí yín pẹ́ o. Amina ya Allah. Dékò tún máa pọ̀ sí ní. Amina ya Allah. O sàmì dáadáa. Amina ya Allah. Ẹlòmíì yóò máa wago lẹ́nu àgbẹ̀dàkùn dá wa lóhùn nígbà tí ń sọ ti ṣú wa. Wallahi ká máa lọlé. Ọlọ́dàkùn mọ́dé kẹ́yìn náà ṣúra yín. Amina ya Allah. Wọ́n kí màá náà máa pọ̀ sí. Amina ya Allah. Ọlá àfẹ́tọ́lọ́ nísà nẹ́bí. Sallallahu alayhi wa sallam. Wala la hawla. Wala quwwata illa billahi al-aliyyil azim. وهذا ما أقبل المدرس الأول لا ترى ما أقبل سجني الأدبي. أفهمكم الله علي ما في المسيري باي. أنا ديك no هو أدوى ودالا يفهم من البيت. يا مبدل السيئات بالحسنات بدل. أنا ديك أنا ما شيء Ọlá àfẹ́tọ́lọ́ nísà nẹ́bí. Sallallahu alayhi illa billahi al-ali al-azim. Kágbówó kò náà máa. kó sì máa gba gbígbà. Bàbá délẹ̀ ń bẹ̀ kágbó kọmọjáde lẹ́ẹ̀kan náà. àwọn tá a gbà rẹ̀ ká jẹun. Kí bàbá wa ṣígini ká bá tọrọ àlùbáríkà. Kí bàbá wa pírẹ́sidẹ̀ntì ká bọ̀ wọn aládùúà. Àbúrò ẹ̀jíbá kásí àdúrà ká jẹun. Àti wà ní tòfọ́. Bẹ́ẹ̀ni. Àsìkò náà ń ṣe déédé púpọ̀. Ń ṣe déédé. ó ń ṣe déédé mọ́nà tẹ́lá wà yìí. Alhamdulillah. Lillah. Bàbá Ọláwùmí wọ́n rò pé Wednesday wọ́n yìí ti pè tẹ́lẹ̀ kí ni táìmù bóò ni kádàrá Ọlọ́run sùn Sátidé la tún mú padà wọ́n tún lórí Facebook láàárọ̀ yìí gẹ́gẹ́ báyìí tàbá ara wọn lórí ìjókòó ẹ mọ́ bínú torí Ọlọ́run lọ́dọ̀ ọba kéwú tó wá lọ́hùn àfàwọn mùrítàrọ̀ ṣááyìrì zumura ọ̀nà oko afọ́lọ̀ náà jìnà ní Ọlọ́run bá sọ àbọ̀ Ọláwùmí lọ àti bíbọ̀ ọlá àfẹ́tọ́lọ́ nísà nẹ́bí wọlé aláhàúlẹ̀ wala quwwata illa billah. bàbá gba ìkó náà mọ́ wá tàbí kágbó kọmọjáde kásàdúrà sí ìjókòó tá a sì wá yìí ìjókòó tí ò láyàn lóògùn ni bàbá dé 100,000 gbà náà ó tó tá a kó kalẹ̀ ó kéré èmi ò ẹni egun 1 million èmi gbọ́dọ̀ tó bí dáadáa akíwárù. ṣe mọ̀ ọ̀dà pé mi ò sí àwọn àlẹ́ àárí fún mi láì. bẹ́ẹ̀ni ẹ̀yin ò tí ì wọlé ìkàlẹ̀ wà. àwọn ti rí i pé ìkan bẹ ní yọ̀dù padà. àtìlẹ̀kùn mọ́ yín ni. dákẹ́ ìlẹ̀kùn wọ́n lè tilẹ̀kùn. a fẹ́ gba 250 fọ́mọ wa àwọn aṣígiri. 250,000. bàbá wa bàbá ọlọ́mọ gẹ́gẹ́ àfàwà Sheikh Kamaluddin Abdulkadir Mustafa Wòlíyàngì. Adamallahu hayatahu. dákùnkùn bẹ̀ dáadáa. Adamallahu hayatahu. wọ́n ní látọ̀dọ̀ àwọn gangan. fúnra wọn. ok dákòókò wa. Abdulrasheed. owó kò náà mọ́. má bọ̀. àwọn kan bẹ ọba àmùdá bí wọn bá gbà fóbìnrin ọba sígiri níjọ kó mọ lẹ́yìn ìjọ kejì ó bá ní kó bismillah yóò gbà. ya salam. kò ń ṣe dàrájà mọ̀ ń sọ ní o yí nígbà yẹ́kẹ́ ìtọ́jú yẹn lọ yà ń sọ àmà. àwọn mi kọ́ bàbá wa ní 50,000. Allahu akbar. látọ̀dọ̀ tàwọn fún kònà ọmọ wa àyàmí sì ṣe gì. bẹ́ẹ̀ni yóò ṣe kì. wọ́n rí i pé kò tí kàn ní ọ̀rẹ́ jì ní ọ̀rẹ́. bẹ́ẹ̀ni ẹ̀yin lẹ́yìn. ẹ̀yin lẹ́yìn ni o. ẹ̀yin lẹ́yìn. ó bá ti di ọ̀rọ̀ àmúwálù méjì rẹ̀.
ọlọ́run bàbá òwúdà ń bọ̀ wá. bàbá wa Sheikh Murtado mọ̀bá yọkú o Alibaba Shayiru Sumura world best àwọn náà ní owó 5,000 naira. Ari 55. ó ti ń yánu o. Ó ń yábọ̀ díẹ̀ bàbá. ṣé transfer ni wọ́n máa ń lò wá béèrè mo ti ẹ̀yìn confam. Confirm. àwọn kan bẹ̀ ẹ́ mọ̀. Tested and trusted. àwọn awóde wa ni o gba 20,000 promise 100 ó di jọ́ gbà yí tó mú wà nínú. Bí àsàlàpà. ẹ lákun àwọn. Mo promise. Àsàlàpà kan bẹ́ẹ̀ àsàlàpà àgbà. Àsàlàpà ilé. àgbà ń bẹ́ẹ̀ ni o. ọmọ kéwu ni. Asẹ̀fúnwà. bàbá Sheikh Yakubu. Adamallahu hayatahu. àgbọ̀nà wọ́n ní owó kan náà máa wá torúkọ rẹ̀ tí wọ́n ní gbọ́ tó di pé ó tó bẹ́ẹ̀. 2,000. bàbá ta kí ó lọ́dọ̀ wọn nìkan kan ogun wa kí 2,000 naira. Allahu akbar. àfààní ń ṣe nǹkan o. bàbá wa ni Mubarak Abdul Qadir Shigini Al-Arifu Billah. Al-Arifu billah. Kò dàrú. orúkọ tí o ṣe yọ kú o. Kò ṣe yọ kú o. Arifu lè fi rẹ̀. Irọ́ ni. Àrọ́fà kankan. Ilé àrọ́fà. ìmọ̀ Alifu ìmọ̀ fà. Irú yẹn wà lásán. nínú àwọn tá a kọ́ kí ó tọ́ yálà ìmọ̀re ni. bàbá wa Shigini ọlọ́wọ́ 5,000 naira. Allahu akbar. Ari 62. àwọn afọ ẹ̀sùn mọ́ wò mí lọ títí mọ́ ó ti yà. 62. ẹ̀ ń wò mí jù. Al-Mudarris al-awwal. bàbá ọ̀rọ̀ yìí sùn Mudarrisi 2,000 naira. Ó di 64. bàbá wa Ọláyínká Abíọ́lá nù ṣe. àtàná wọn sùn tá jẹ̀nà mójútó. Bẹ́ẹ̀ni. 2,000 naira. 66. bàbá wa Ọláyínká 1,000 naira. 67. bàbá Sheikh Habibullah Isa Al-Adabi 2,000 naira. 69. bàbá wa kéwù pè mí bó bá fẹ́ ra mọ̀lú tó ń díké dáadáa dọ́dọ̀ wọn ó sanwó ni o mọ̀ ìyá gbèsè o. 2,000 naira. 2,000 naira. 71. bàbá wa Abu Najiba 2,000 naira. 73. bàbá wa Imam wa Saheed Mustapha Sugulu 74. 74. bàbá wa Chief Imam Araromi Alibaba 75. 75. mi ti dọ́dọ̀ àwọn obìnrin o. 70. Atapawi àwọn lè confirm bàbá wa Atapawi. Tested and trusted. àwọn tá a gba ọwọ́ lọ́wọ́ wọn ni. Irú ọwọ́ wo? ọwọ́ tọ̀rí. Ẹ máa ń pààrọ̀ ẹ̀ gbọ́wọ́ kẹ̀kẹ́. 1,000 naira. 76. bàbá àfáàmì kọ́nù. Tí wọ́n ja yín lọ́dẹ ní kékeré. àfáàmì. Sórí olórí. àlìbà 1,000 naira. bàbá wa Sàràpà gbà. 77 ládé báyìí. 1,000 naira. 78. sábà fáwọn bùsẹ̀ ni tí mo dájú kọ. Àwọn bùsẹ̀ díẹ̀ díẹ̀. ọmọ kí ó tó ní gbà sílẹ̀. Kò tí ì kàn yín ni o. Kò tí ì kàn yín gángan ni o. ó ti mọ. abáwọn Ridwanullahi Abu Hanifa 1,000 naira. 79. Aba Muhammad Abu Jamaluddin Al-Khalifa ẹ̀rí 1,000 naira. 80. ọba akéwù Yẹmí Hasbi Allah. Má dé dùn. 1,000 naira. 81. mo ti wí bàbá wa Sàràpà 1,000 naira. Ó di 81. 81. 81. àwọn àfáà naam. Naam. mi ọ̀ àṣẹ tèmi mọ nǹkan ní. Ẹni sùúrù náà kò tí ì kàn yín ni. Ẹ jẹ́ àkọ́kọ́ gbóná. ó mọ̀ mí ni. ṣé o ti kàn mí òwò fi mílíọ̀nù fún mi náà wàhálà rẹ pọ̀. bàbá oní ẹjú rẹ̀ ń ṣe ìnáwó lónìí. Ó hà ní. ò bá mú àdúrà tó bù mí wọ́n fi àyè títí. Àti ìrìnà mọ́ sílé. òun ni ọlọ́gùn lórúkọ Ìyá Sàlám ìyàwó mi àti ìyàwó àtọmọ. 1,000 naira. Allahu akibaru. ẹ dẹ́kun tó olókùn náà ọkùnrin ayékalẹ̀ bóyá. Ó kú èmi náà. bùdá ó tẹ̀lé orí bùdá lè kí ó lá. látòrí lọ ayọ́kọ̀ bùdá. àwọn àwọn ọmọ mẹ́ka àwọn eléyìí confirm. bàbá oníyanjú lè ra tíra 50,000 lọ́wọ́ àwọn eléyìí. 1,000 naira. àbáwọ̀ Albani 86. 500 naira. Pẹ̀lú ọmọ eléyìí. Ustaz ni oyè Yẹmí báwọn ti máa ń nànú wàláhì ẹ sáà tètè bímọ. Bẹ́ẹ̀ni gbogbo aláǹnáwó. ẹ fi ẹran àgbólẹ̀ fún mi yín rà. Ẹ má rè yírọ́ ni. láàrin ọdún kan ní owó àti kọjá ọdún kan ẹ pápọ̀. 86.5. àwọn ẹ má dá wa lálẹ́ o. sọmọ wà tó hà eléyìí gan nínú owó àdúrà àbùdá ló ti yọ. wọ́n fọ́ dé. Ọwọ́ ìlú akọ́ ló wà. ó yọ àwọn eléyìí kan. Ó di 87. àbábìlà àwọn eléyìí kan fáwọn.
à ń lè ní bàbá Bọ́lá Kalẹ́ púpọ̀ abáànú ọ̀dà tọ́ Alfawawi Sheikh Ali Al-Harazim tí wọ́n confam abá Abdul Hafiz gbogbo baálé àwọn tí wọ́n ní ni. bẹ́ẹ̀ ni tí wọ́n jẹun bẹ̀ 1,000 naira. 89. Garibu Duniya àwọn kan ní wọ́n lè tún ṣe tíra wọ́n tún pè ní àdàbí. Ó yóò mọ̀ pọ̀ sí ni. Amina. Tó ti bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ ni tó mi. Àwa kan àgbádé. ọ̀là kò orin tí a máa já ni kò sì kí ní máa náà. 500 naira ṣùgbọ́dì sọ gárakàlá. Látọ̀dọ̀ bá wa Sheikh Kamaluddin Abdulkadir Musa Oniyagi. Allahu hayatahu. Bí bàbá gbé orúkọ ọmọ jáde 3,000 naira. Allahu akbar. Kágbó ọkọ ọmọ jáde láwa yìí. Bàbá wa gbé ọlá 500 naira. Allahu akbar. Sheikh Murtada Ali Baba 1,000 naira. Allahu akbar. Àtàpáwí wọn ní ká gbé jáde 500 naira. Allahu akbar. Bàbá wa Khalifa. Bàbá Al-Mubarak Shigini 500 naira. Allahu akbar. Abu Ridwanullahi Abu Hanifa 500 naira. Allahu akbar. Ra'isul Mudarrisin Alhaji Qasali 500 naira. Allahu akbar. Abu Jamaluddin ká gbé jáde 500 naira. Allah. Tàló náà tún fẹ́ ká gbé jáde. Bàbá wa kéwù. Bàbá wa kéwù yẹn ní àṣírí Allah alayhi kọ̀ǹfà 400 naira. Bàbá olówó rà. Abu Najiba ẹ̀náwó púpọ̀ bẹ́ẹ̀ tí máa ń ná tẹ́lẹ̀ náà 500 naira. Fáwọn ará ìbẹ̀lẹ̀ gbọ́gbọ́n kọ́mọ́ àbọ̀ olówó rà ìyá olówó rà. Mo mọ wọ́n tún wá nẹ̀ náà tún wá rò pé Alikalifa ní gbogbo bá dí àlọ́hùn. Àwọn nu àwọn náà débẹ̀ ta ló kù wá farabalẹ̀. Ìyàwó agboola wọ́n ní ká gbé jáde. Bá a ti ṣe náà fọ́rọ́ níjẹ́ oní tí wọ́n bímọ bẹ́ẹ̀ náà láti ṣe ká tó wá nítọ̀ bá mi gẹ́gẹ́ náà fẹ́ gbé jáde yìí nílà àwọn ológun káwọn kan gbé jáde lẹ́ẹ̀kan náà alhamdulilayi lẹ́bi kárakọ́lẹ̀ yìí sáré wàṣẹ ọlọ́dẹ́sọ̀rọ̀ insulalati mimahimahi wakọ̀dárahu fi kọ́rari makin ilà kọ́dari mahalu wasawahu wa adalahu fi ayi surati manṣẹ́ha rọ́kaba fatabarakallahu ahsanul khaliqin nahamudu subhanahu wa ta'ala yahabu liman yashau zukura wa yahabu liman yashau inaza aw nusawijuhu zukuranan وإناس ونصلي ونسلم على رسول كريم القاهر يعق عن المولود يوم صابيه ويولك ويسمى وقد جمعنا اليوم على هذا المولود وعلى تسميته وعلى سنة رسول الله سميناه ما بني هاداكو محمد الله أكبر محمد Babatunde Ayinde Kamaludin Muhammadu Babatunde Ayinde Muhammadu Babatunde Ayinde Kamaludin Oníyanjú Babatunde Ayinde Muhammadu Kamaludin Babatunde Ayinde Kamaludin Ọlọ́run masa fa albarka sí. Ọlọ́run fa albarka sí o. Ọlọ́run ẹni albarka. Ọlọ́run gbẹ̀yìn bàbá tẹ wà ní. Ọlọ́run àfọwọ́ tẹ̀ ń bẹ ní ìkàlẹ̀. Ọlọ́run gbẹ̀yìn bàbá tẹ wà ní kàlẹ̀. Ọlọ́run bàbá ní ìkàlẹ̀. Ọlọ́run gbẹ̀yìn ìyá wa. Ọlọ́run masa fi albarka sí. Ọlọ́run masa fa albarka sí. Ọlọ́run ẹni albarka. Ọlọ́run Muhammad wájú Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Bí ìjòkó bá rí báyìí àyè kí àwọn tún pé à ń sọ̀rọ̀ òsì má. Nítorí pé gbogbo àwọn tí a sọ ni gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ti sọ yìí. Hayyakumullah. Bí ìjòkó bá rí báyìí bàbá ní agi kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ púpọ̀. Rahimahullah. Bàbá ò wà nú ẹni tí wọ́n máa lọ dọ́gbọ́n fà lẹ́yìn. Dípò pé wọ́n máa fi tí kò wọ́n létí pé ọjọ́ ti lọ. Gbogbo tí bàbá lò nú ayé bá tá a fi tẹ̀lé wọn kò sí jòkó dà wọ́n á tún kí ọ̀rọ̀ míì kúrú táwọn ó ti fẹ̀mí sí pé ó yẹ kí wọ́n tún sọ báyìí lọ. Èyí ò ní oníjẹ́ káwa náà tún pé a lóyún ọ̀rọ̀ lásìkò yìí bí wọ́n bá sì lóyún ọ̀rọ̀ tó bá lóhùn ó bí bá ti wà yìí kò ní sẹ́nìkan tí ó pe ẹkú ewu ọmọ. Yóò lọ bí ilé rẹ ni. Wọ́n bá ti wá rí bá subhana rabbika rabbil izzati amma yasifun. wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Káyìn tó so kókó ni bàbá wa Al-Mubarak Abdul Shigini Sheikh Al-Mubarak Abdul Qadir Shigini Al-Arabi. Adama Allahu hayatahu. Àwọn ọmọ bá ka kutubu albarka má gbé fèrè lọ òun lọ ni. Má gbé lọ dá.
akóna baba. akóna baba. owó àdúrà mi. látara wa àgbà àlùmọ̀dé. àlùmọ̀dé owó yìí pọ̀ fa. alifan. wọ́n lọ 2000 naira. Allahu akbar. àwọn ọmọ yàlùbáríkà baba wa ṣáyìrì zumura. àwọn tẹ ẹ. 500 naira. Allahu akbar. àwọn ọmọ yìí ti ń jẹ́ àlùbáríkà. masha allah. baba gba almudaris awwal. baba ra'isul mudarrisin. 500 naira. baba wala ọmọ yàlùbáríkà. àgbà kí pèlú. ọmọ ṣe ń sàbíbullah. kutuba àlùbáríkà náà bẹ ká yìí. àwọn yìí confirm ọmọ yàlùbáríkà. gbogbo ẹ̀yin yà wá ẹ̀rọ kan àlùbáríkà. mama gbà. owó àlùbáríkà wọ́n lè tún gbà. mama wa láti ìlú Ìlọrin 500 naira. ẹ̀rọ àwọn kọ́mọ́kù yẹn kan kutuba àlùbáríkà náà bẹ ká yìí. ẹni tá a bá sì mọ̀ pé ó ní. rasawu ká. máa kọ́ ọmọ ká. rasawu kí ni. àlejò. ìwọ náà débẹ̀ pé owó àlùbáríkà ni. àlejò ni. bàbá ti débẹ̀ bàbá àṣìbí yàrá ẹ máa palẹ̀ mọ́. tọ́. ó yọ lọ́mọ lọ́tọ̀. à ń fi sẹ́yìn ó ti wà má fi sẹ́yìn dákun. bàbá àbúnà jíbá ní bàbá kú fún wọn. sọ ti délẹ̀ owó náà àmọ́ bí tó owó àlùbáríkà nu lọ síwájú wọn àánú wa sọ pé ẹni tó kó fún ni. bàbá wa Mubarak Abdul Qadir Shidini. adé àmọ́ lọ́wọ́ hayat.